ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي وجب لنا صوم رمضان ووضع فيه خير كثير للصائمين وأشهد أن محمدا عبده ورسوله الذي بين الدين لأمته وبين الأجر لكل عمل وبين الأجر لكل عمل. صلوا على الرسول الكريم وعلى آله وأصحابه وسلم. أما بعد، عباد الله، خطبتنا اليوم تدل على شهر رمضان. قد قرب رمضان، شهر خير والبركة، شهر تضاعف فيه الحسنات، شهر فيه كل ليلة منه يسلم رب العزة على النفوس الصوائم. On salama sun si náà toro se si na títí o sì tún mọ́nà Ramadana. Ó musan òsì kan lẹ́sẹ̀ mọ́sálásí olówó òun lòun fi rà ẹ̀ṣẹ̀ àlọ́ ọ̀dọ̀ sáadé àlọ́ jẹ ráìsì ẹ̀rẹ̀ tí ń gbàwẹ̀ bọ̀ látàárọ̀. Wá sílẹ̀ tún lẹ́nu lọ lálẹ́ ọ̀tọ̀ níbi ẹrú ra yín lọ inú Ramadana. La ilaha illallah. فعليكم بجالسة العلماء. لتسمعوا الحكمة والوعظ الخير. والوعظ الخير. لأن النبي قال آتاكم شهر رمضان شهر خير وبركة يغشيكم الله فيه بالرحمة. ويغفر فيه الخطايا. ويستجيب في الدعاء.
gẹ́gẹ́ tó gbogbo tó bá tọrọ lájú àánú rẹ̀ Ọlọ́run ṣe tán àti ṣe fún ọ. wa yanzuru fihi ila tanafizikum. àwọn bá ṣe wá ń gbààwẹ̀ náà bó ṣe ń ṣàdúrà náà bó ṣe ń lọ wáàsí náà Ọlọ́run ọmọ wa yọmọ wọkàn rẹ̀ tó ṣe nítorí kárí mi tó lọ wáàsí nítorí ọmọge. wa yubahi bikum l-malaika. inú àwọn màláíkà ọmọ wa dùn ṣe bá wu ọkàn rẹ̀ tí wọ́n bá ọ bó ṣe yẹ kí wọ́n bá ọ. fa'addu fihi li anfusikum khayran. wọ́n ní ẹjẹ́ pèsè oore nínú Ramadan kalẹ̀ fẹ́mi ara wa. fa inna ash-shakiyya kullu ash-shakiyya. wọ́n wá ní ẹ̀rí eléri ibú títún wá ń jọ̀gá fáwọn eléri ibú. man hurima fihi rahmatullahi ta'ala. òun ni tí wọ́n bá hánà tí wọ́n ṣe léèwọ̀ fún pé kò ní rà nínú Ramadan ọ̀gá eléri ibú jùlọ. fayanbaghi liman asbaha sa'iman. wọ́n ní ọwọ́ àdọ́wọ́ rẹ̀ ìwọ tó jí lẹ́ni tí ń gbààwẹ̀ nínú Ramadan. an yatakallama li jawarihi. ìpè kan bá gbogbo oríkèéríkèé ara rẹ̀ sọ̀rọ̀. bi ijtinabil haram. pẹ̀lú kó jìnà sáwọn tó yẹ kó jìnà sí bójú ara rẹ̀ sọ̀rọ̀ pé má lè lè wulè bẹ́nu rẹ̀ sọ̀rọ̀ má fi sọ̀sọ̀ kú sọ bójú rẹ̀ sọ̀rọ̀ má fi wo kú. ìwọ tó lè gbé ọgbọ̀dọ̀ máa wà àwọn obìnrin nínú Ramadan ara rí ọmọ ṣe pọ̀npọ̀n bí kọ́bẹ́kọ́bẹ́ lọ́ọ́ bá sọ̀rọ̀ ọba ní pé tí ó dáwẹ̀rẹ̀ nùnú ni ọya gbégbọ̀n ó lé ọmọ fi tì mọ́lẹ̀ ọba ṣe yí ìtẹ́bá bèèrè pé kí ló dé oní kò sí nǹkankan bó ọba ti ń pé kò sí nǹkankan wọ́n mọ̀ fọkàn rẹ̀ rò pé lórí ibú yìí ní òkú bá mi àwẹ́dí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n á lè bọ̀m̀bọ̀n níwò yìí bí ijtinabil haram. pẹ̀lú kó jìnà sí gbogbo tá a ṣe lé wọnú ẹ̀. ruwiya ani nabiyyi sallallahu alayhi wa sallam qala. idha kana yawm al-qiyamah. ó ní bó bá di ijó àlìkìyàmà. baynama ana waqifun inda al-mizani. ọwọ́ níjọ́ àlìkìyàmà tẹ́mi ànábì mú yìí láàrin ìgbà tí mo bá dúró mi tí wọ́n ti wọ́n ṣe kálukú. fayuti bi shabin. wọ́n máa wá mú ọ̀dọ́ kan bọ̀. min ummati. nínú àwọn àjọ èmi ànábì. wal malaikatu yadribunahu. àwọn màláíkà máa wá nà án. wajhan wa duburan. wọ́n máa nà wájú wọ́n máa gbá lẹ́sẹ̀ lójú wọ́n máa nà lẹ́yìn wọ́n máa fún gbogbo ẹ̀. fayata'allaqu bi. bí bá ti ń dé bí òṣùwọ̀n tẹ́mi ń dúró pé kí n máa wà àwọn tí wọ́n òṣùwọ̀n yọkàn sómi lásọmú ni. wa yaqulu ya Muhammad. ní sómi lásọmú yóò máa wá pariwo mi pé wà nábì. ya Muhammad. ya Muhammad. al-mustaghathu al-mustaghathu bika. olùràn ẹni tí ń wá ràn lọ́wọ́ pẹ̀lú wa nábì. fa'aqulu ya malaikata rabbi. bọ́bá sọ bẹ́ẹ̀ tán ànábì àwọn ní ẹ̀yin màláíkà Ọlọ́run mi. ma dhanbuhu. kí lẹ́sẹ̀ tó ṣe. fayaquluna adraka shahr ramadana. àwọn màláíkà máa wá fún ànábì lẹ́sìn yìí pé ìbẹ̀ láyé àwẹ̀ sì gbanú ayé. fa'assa Allahu fihi. ọwọ́ àṣẹlọ́run rẹ̀ ní ó yẹ kó fi sínú ló fi sínú ní ó yẹ kó ṣe ló ṣe. ma lọ jẹ ma lọ mú bẹ́ sí kẹ haramu lérí àwọn ọmọ tí ń ta nínú gáréjì lóko lówó ma ra kìíní mú kú mú ètẹ́ mú tẹ́ fi da gbóòrú nígbà gbogbo kálukú ma ń bẹ ń wá sí tí kálukú lọ bẹ lọ́n pọ́lọ̀ wọn mi dọwọ́ rẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ ọmọdá ìyá rẹ̀ ló ń gbé àsọ́mọ̀ rẹ̀ ń bẹ lóko lówó èyí mò sí náà wọn wọ́n fi ma pa yíò gbẹ̀yìn ní yóò sì ṣẹ lóòtọ́ àwọn olóṣèlú bá tún kúrò dìrìdì wọn dédé òun ní ọwọlé òun kọ́ ní ọwọlé bàbá ní yọ́sẹ̀ lẹ́ẹ̀kejì rẹ̀ pà wọ́n ní bọ́ọ̀bà ìpè àwọn màláíkà ní ọ̀pọ̀ ọmọ tí yà rẹ̀ ń ṣàdúrà fún tọ́lọ́wọ̀n ní gbà ìyá gan tí ń ṣàdúrà fún ebi ronú pé àbí àmọ́ lòun ni ó ronú ìlera tó ń rí jọ́ tó ń fẹsẹ̀ kan kúnlẹ̀ tó ń fi kan dúró pé kọ́ ọba àbọ́ọ́lẹ̀ ńlọ ronú tó sóre fún yẹ òun ni tó sóre fún ni ẹ wá sọ̀rọ̀ mọ́tò dánfó lóko olówó ẹ̀sọ́ di yàrá àti rúmà ń palọ̀ àmdá bá gbàwájú wọlé báyìí ẹ̀yìn ni ó gbà bóde ọmọ oko olówó wá kún ayé tí wọ́n mọ̀kọ́ ọmọ oko olówó ni
àwọn okòólówó ń bẹnu lé mi tó ya wèrè kábẹ̀ okòólówó ní ìwọ́n ti sun ẹ̀ lẹ́yìn rànú àtiwájú rànú àtẹ̀yìn bófáàsì àtiwájú bófáàsì àti gbogbo àwọn mọ́lá tí ń ta eré gbogbo àwọn àbándọ́ ọkọ̀ tí wọ́n kó kalẹ̀ tí wọ́n yà sí mọ́ ń bẹ̀lẹ̀ yìí ti sọ di nǹkan ẹ sì láwọn ọ̀gá ń bẹ̀ wọ́n tún lọ́gà ń bẹ̀ ìyá kan náà ló bí ìtẹ́ ń pè lọ́gà lóko olówó erí gbogbo ẹ̀yìn tóògì ìgbolo erí yìí ti ẹ̀ dàrú ẹ̀ẹ̀bẹ́ lọ́wọ́ síra yín ẹ wá ya Sátánì kalẹ̀ ń bẹ̀ ni nílùú tó ní àwọn mọ́gàjí tó ń àmọ́ àti ẹ̀wí náà ni gbogbo àwọn eléri ọ̀hún náà ọ̀rọ̀ nǹkan sànù wọn jọ́lì kìí àmọ̀kọ́ ẹ̀yin náà kẹ́ ń lò wọ́n bẹ́ẹ̀ gbalẹ̀ ó lẹ̀ ẹ̀yin mọ́gàjí ẹ̀yin balógun ẹ̀yin kankan ẹ̀ bá náà lẹ̀ rán àná wọn kó bọ́dé gbogbo àwọn gómìnà wa àwọn sínétọ̀ gbogbo yín lọ̀rọ̀ ń bá rí ẹ̀yin náà kẹ́ ń lò wọ́n ẹ̀yin kẹ́ ń kó bọ́lé ẹ lọ́wọ́ wọ́n máa fìbọn lé àwa kí nínú ìlú wọ́n máa sọ fáwọn pé máa tú sí ẹlá ọwájọ́ mi pure water gbogbo ẹ̀yin aṣáájú wa tẹ́ kó bọ́lé ọlọ́wọ́ tẹ́ ẹ̀rí gbàmọ́ ọlọ́wọ́ bí ìjọ alìkìyàmọ̀ wọ́n pa ẹlòmí ẹ̀mọ̀ nísìn ìjọ alìkìyàmọ̀ lẹ́jẹjọ́ ẹ̀yin aláṣẹ wa ìgbẹ́ ẹ̀yin mọ́gàjí ẹ̀yin balógun ẹ̀yin aláǹgbọ́ ẹ̀yin baálẹ̀ mọ́ ẹ̀yin ọlọ́wọ́ bí ọ̀tàlẹ̀ mi fún yẹn bí ọgbọ̀n wọ́n gé apẹ́ ìlú mi lórí pé èmi mọ́ra lẹ ẹ̀rí mo ti sàmì ẹ bàbá tí mo kówó fún náà ni àbáńtẹ́mi ọmọ wọ́n nílé àwọn ẹbí ni àwọn ọmọ dédé tí wọ́n ti mú mú wọ́n gbé bàbá lọ́dà bàbá ń pè mí tí mọ́ra lẹ ní àwọn ọmọ mi náà mọ́ra fún àfi wọ́n sì gé apá bàbá bọ́lẹ̀ bàbá mọ́gàjí tó yẹ kí wọ́n sẹ́ tó ọ̀rọ̀ wọ́n họ bàbá mọ́gàjí wọ́n kẹ́ mọ́gàjí mi àbí balógun mi mèrè sá agbára lẹ́mọ̀ wo wájú lẹ́lẹ́lẹ́lẹ́ tí wọ́n rí apá ńlẹ̀ tí ń jó báyìí pé àpé èèyàn èsì ẹ̀bẹ̀rù ọlọ́run ni ẹ̀rántí ẹsẹ̀ mẹ́fà ní ẹ̀yìn tọ́ọ̀gì wa ẹ̀rántí àtibọ̀tán ni ẹwà wọn tó kú sáájú yìí wọ́n fi bọn pàmí wọn tó wọ́n rí ẹran ara rẹ̀ báyìí àwọn ọlọ́pàá ò tiẹ̀ sọ pé káì wọ́n sì tún rí ẹran ara rẹ̀ la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam bá àfáà náà ni ó ní òsìrántí àtibọ̀tán ọmọ onímọ̀ tó bá lè ánù ọmọ bá wúrà ń bẹnu gbódò ní ọdáwọ́délẹ̀ irúhùra rẹ̀ irú yọ́ndì ọdá jákó bàlẹ̀ ánù ọmọ bá wúrà tó ní ìsìnkú láìlà àsábì lọ́dọ̀ Musa ò ní aná Musa ò ní òun sì ní ẹwọ gbọ́nà fẹ́ yà sí ọlọ́run ẹ̀yìn àfá ẹ̀ sọ́ra yín àfá ọlọ́jẹ́ anábì Musa anábì ọlọ́run ló kò ní ìsìnkú láìlà àsábì lọ́dọ̀ bàlẹ̀ àmọ̀ ọmọ bá wúrà sí ní ìsìnkú láìlà àsábì ọlọ́run fún wàhálà dé ẹ mọ̀ gbọ́njọ́ mi gbogbo àwọn abá àti wílẹ̀ wà ní kàkàkàkà àwọn lẹ́kọ̀ọ́ akéyìn ẹni ká bàbá wa máa gúnlẹ̀ wọ́n lọ́nà ìyàyìn lẹ́ gbà nǹkan ní sẹ́yìn ẹ bá rí náà ẹ òbí ẹ̀dá yérúdé wọ́n kó rẹ̀ sí fún ọ à ń kó fúnyàwó rẹ̀ lọ́ọ̀ta ẹ wà fá ìwọ tó ṣe wá sí pé ẹmọ́jẹ bí ó pàlú ẹmọ́jára ó nílùú wọ́n á kó rẹ̀ sí àdúgbò lé lọ́wọ́ ìwọ́lọ́ à ń lọ́ọ̀ta àwa ló ìwọ̀ jẹ ara mú pẹ́ẹ̀fìrú yìí ń jẹ sàárì ẹ̀bà yí ara yí jẹ́ ẹ̀ láwẹ̀ o ẹ̀sọ máa àwọn atágbó rẹ̀ sí mú ládùúgbò ẹnì kọ̀ọ̀kan yí wọ́n máa fi rú ẹ̀ jẹ sàárì o èyàn pọ̀ lẹ̀ tí wọ́n fún bá mú ẹ̀bà jẹ sàárì ẹ̀ láwẹ̀ wà láyé ọlọ́wọ́ bí ẹ̀yàn àfáwọn ẹsẹ̀ bọ́lọ́wọ́ wo agbádájọ́ àlìkìámọ́ ni abẹ́ ẹsẹ̀ bọ́lọ́wọ́ wo láwà ní yíjọ́ àlìkìámọ́ ni ẹsẹ̀ bọ́lọ́wọ́ wo ohun yí tó dùn jọ́ àlìkìámọ́ ni ẹsẹ̀ bọ́lọ́wọ́ wo ìmọ̀tẹ́ níjọ́ àlìkìámọ́ ni kò sí tọ́kan náà pẹ̀lú pé ọmọ náà wọ ọmọ sọ́rífù kí mo fẹ́ wò at-taqwallah gíní kálukú ń kóòkì ayé bánsá wa yaqulu ya Muhammad فأقول يا ملائكة ربي ما ذنبه فيقولون أدرك الشهر رمضان فعسى الله فيه ولم يتب رمضان بالاye
kò sì túbá nù rẹ̀ ó sì tún finú rẹ̀ ṣe ọlọ́run ẹlòmíì háyé tí wọ́n sọtá wọ́n bá ní hòtẹ́ẹ̀lì tó wà ní èlò ní ra. فأخذه الله فجأة. ọlọ́run wa gbà wọn lójijì gbogbo ẹtí ọba ti sin lọ́run àwẹ̀ ọlọ́run ti gbà wọn. فأقول هل قرأت القرآن؟ jẹ́ sí wọ́n jẹ́ yà ọwọ́ àjù ànábì wà bẹ̀rẹ̀ pé wọ́n tí wọ́n jẹ́ yà yìí tó kí àlùkùránì bá tó ń bẹ láyé. Ànábì ọmọ bá sọ̀rọ̀ so ké Kùránì ha ìyanu wọn fi jẹ́ yìí so ké Kùránù àyè sì ń bẹ fún ká ànábì ò sì pẹ̀ bá wọn ànábì wọn ní kàṣà Ramadan náà bá wọ̀ gbá ọ̀dà so ké Kùránì gbẹ̀yìn tẹ ké Kùránì tán tó dì sí ìtẹ́ ẹ̀ máa ké wọn ẹsẹ̀ wòlímọ̀ ẹsẹ̀ rí bí odó àwọn ìgbìrànjọ́ tẹ̀ ẹsẹ̀ wòlímọ̀ ẹwé láwà ní ọ̀hún bí èkẹ́ ẹ̀sìn òun ló lè gbé ẹgbẹ́ tán ọrùn wọ̀ ìyẹn bọ́ lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ Kùránì àwọn bàbá mọ́mọ́ gbádé àwọn tó fi lẹ́ẹ̀mẹ́lẹ̀ ṣe dẹ́ni rẹ̀ jí adáwó nítorí tí àwọn kó lọ ọjẹ̀ ìyànjọ́ àlìkìyàmọ̀ bó ti rí Kùránì ké mọ́ ni sórí bó rí Kùránì ké mọ́ bàbá ìmọ̀mọ́ àgbà ọlọ́pọ̀ alábàríkà bàbá dáadáa ni ó gbé gbogbo jàlálì wá ó fi kéwú fún ọwà rí ké mọ́ nísìn àwọn ahá Kùránì jọ́tẹ́ nìkan kún lé yín ọ̀hún ẹfà wọn ọmọ ẹfún yín sánú wájú ebí wọn náà gbé ebí wọn wẹ̀wà nẹ́bí ẹ̀wùtá nẹ́bí bá bọ́ọ̀lẹ̀ ẹ̀kẹ́ràn gbogbo ẹ̀yìn tó wọ́n dáwàkà ní fún jálìkì àmọ́ ẹ̀jẹ̀ rí ibúyà ẹ̀wùtá nẹ́bí bá bọ́ọ̀lẹ̀ tẹ́ gbé ṣé gíní lànẹ́bí ń wọ̀ ní àbí léèsì àbí dàmáàsì àbí suit ẹ̀ẹ́sọ́ náà lọ wájú lérí ẹ̀sìn nígbà ẹ̀sìn ńlá wọn mọ́lẹ̀ mo ti gẹ̀ẹ́sìn mọ́ wọ́n wọ mọ́tò ní sinmi òun ló lè gbé òun ló lè gbé òun náà máa wọ̀ àdíjọ́ òun ló lè gbé òun ló lè gbé alẹ́ òta ànábì bọ́ọ̀lẹ̀ wọ́n pàdé ìsá òní òní máa àdìsá eré ẹ̀yí ní ọrùn ẹ̀ tọ́ bá rí Al-Kùránì kì í mọ́ ó sì àgbákojú alìkìyàmọ́ àwọn afá àti gbogbo àti náà tí wá afá Buhari yóò ṣe wá sí ìrọ̀lẹ́ mọ́ bọ̀ jẹ́ wòlímọ̀ lẹ́nu àwọn ṣe wá sí gbogbo èmi kò wálé ní tèmi òsìn tọ́kàn mi Ọlọ́run sórí èmi ò sì gbàgbé Kùránì ìǹkè ìwọ ló dáràn àwọn bàbá jọ wọn ni wọ́n gbé Kùránì síwájú gáfákà Kùránì wọ́n gbé kalẹ̀ báyìí wọ́n wá yọ Kùránì kó náà wọ́n gbé kalẹ̀ wọ́n mọ̀ wá tìlàwà Kùránì wọ́n mọ̀ tí bàbá Mágàjí Ògidì ti jẹ́ ta àti tàná tẹ́ bá wá wọn lọ wọ́n mọ̀ kí Kùránì lọ rẹ̀ Kùránì jọun àwọn Kùránì tẹ́ fọwọ́ hàn wọ́n mọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn balógun wa nísìn bàbá ẹ̀ká wòye tó mọ̀ Kùránì òkè wáyà lè rí méjì àbẹ́yọ kan tí wọ́n mọ̀ Kùránì gẹ́ ilẹ̀lẹ̀ sáàdù gbogbo òwe gbanúgbàlá náà mú ọlọ́run alẹ̀ jí kánsà àwọn gbé ìbò wọn mọ̀ kéwúké ọmọ ọ̀rọ̀ dá sí sáàdù gbogbo òwe ambassador adégun ní ìsìn èmi lọ́kàn àbí wọ́n jẹ́ wọ́n béèrè ilé ọ̀kankan yìí àwọn òwe ní ń gbé bẹ́ kọ́ mọ́tàn àwọn bàdá ìsá táwọn kó sójà ń gbà wọ́n lé wọn kú àwọn ajẹ́ balógun lé àlérí àwọn oṣù àwọn aláyẹsẹ̀ máa kọ́ wọn ẹ̀mọ̀ bọ́bátà ẹ̀bà wọlé mú ẹ̀kẹ́ náà sọ́rí mímọ́ sọ́wọ́ bọ́bátà wọnú lé ní ẹ̀bà wọn tàbí jọ ilé àlérí la ilaha illallah al-Qur'an so ké Kùránì fayakulu ta'allamtuhu yóò ní mo ké Kùránì wa nasituhu àmọ́ mo ti gbàgbé rẹ̀ yìí fàkúlù ànábì wa wí báyìí bi'sa ash-sha'b anta ọmọ bẹ̀ wọ́n tó wọ́n bá fẹ́ túbẹ̀ wọn pẹ̀lú Yorùbá dáadáa bi'sa anta sha'b kò ní yíọ́ lànàbí yóò ní tí wọ́n wí bẹ̀ wọ́n kẹ́ bi'sa ash-sha'b anta síọ̀ aláwòdérú ọ̀dọ́ tí wọ́n jẹ́ níta ànábì wínú àmọ́ bá bá tú dáadáa kó lè bá àmọ́ kékùrá ní pé ànábì wá ní bi'sa ash-sha'b anta ó lè ṣe ríre mọ́ lónìí alìkìyàmọ̀ yìí tọ́ba mọ̀ gbàgbé alìkùrá ní ọ̀rọ̀ Ọlọ́run ọha gbogbo oko oníbọ́ọ̀lù ọ̀wà rí Kùránì ké mọ́ ọha orin àwọn ọmọ ṣèyí fáìbà ọha àyẹ́kan lémi
èmi ọmọdé ń lo mọ́tò ọlọ́run ní kò ní yé o tọba wàhálùwà rántí mi ẹgbẹ́ olórí hip hop ń sọ bàbá tọba wàhálùwà rántí mi gbọ́tọ̀ rántí bàbá rẹ̀ náà rántí ṣe ifá ìbò fala huwa yatrukni. Ó ní bí wọ́n ṣe ń jẹ́ yàtọ̀ tí mo béèrè pé sókè Kùránì tó lóun ti ké òun gbàgbé rẹ̀ kọ̀ wá fi èmi ànábì ilẹ̀. walal malaikatu yatrukunahu. Àwọn màláíkà náà sì fílẹ̀ àwọn náà. Nǹkan bẹ́jọ́ àlùkìyámà tá a rí wọ ọlọ́mọdé tí wọ́n sọ̀rọ̀ ń jọ náà. Ànábì ọ̀fẹ́ ọwọ́ ná àwọn màláíkà ń fà pé ọwọ́ ná bí wọ́n ti máa fà ọjọ́ àlùkìyámà nù ọ́ pàpàrà wàá bọ́ sọ́wọ́ àwọn tòní ná. ثم اشفع له من الله تعالى. Ọwọ́ ànábì wa ní àbọ̀bá wa rí bẹ̀ tó ń wọ̀ tó sọ́lẹ̀ ìwọ̀ màláíkà jẹ́ ìfẹ́ kan bẹ lọ́nkọ́ lọ́wọ́ bá kí n sì pẹ́rẹ̀ lọ́dọ̀ rẹ̀. فأقول إلهي Ànábì wa ní mo ní olúwa mi o. شاب من أمتي. Ọ̀pọ̀ tí a ń jẹ yìí inú àwọn àlìhùnmọ̀ mi ló sì wà. فيقول الله تعالى Ọlọ́run wá fún ànábì lésì. إن له خصما قويا يا محمد. Bí ìbá bó ṣe pè mí ìbá ní foríjì àmọ́ lónìí ìbájà kan tó lágbára. فأقول Ànábì ni wọ́n á rí báyìí. ومن خصمه يا ربي Ta ló ìbájà rẹ̀ tó lágbára tí a fi lè. حتى أرضعيه. Tí ó fi yọnu sí kí n gbálẹ̀ tí yọnu sí. فيقول الله تعالى Ọlọ́run wá wí fún ànábì padà. خصمه شعب رمضان. Ẹ tí ń bá àjà tọ́jú níjà rẹ̀ tẹ́jọ́ ń jà nísìnyí tó fi lè sí pẹ́rẹ̀ òun náà ní Ramadan. فأقول أنا بريء ممن خصمه شهر رمضان. Ànábì ń gbọ́ wípé wọn àti Ramadan. قولوا صلى الله عليه وسلم. Gbàwẹ̀ Ramadan tí ọ̀rá borí nínú Ramadan tó fi inú Ramadan mú kó tẹ̀ mú ọtí tẹ̀ ṣe zìnà. Ànábì ní bọ́ bá ti yẹ kóhùn àti Ramadan wọn jọ ń jà mọ̀ bọ́ pa mọ̀ bọ́sẹ̀ ní síbẹ̀. ومن يشفع لمن يعرف حرمة رمضان Ànábì ní talẹ̀ tí ó sì pẹ́ tó ṣe pé ọ̀rá ìwọ Ramadan. لم يعرف حرمة رمضان. Ìmọ̀ ẹ tó lè wúrà ìwọ Ramadan láti ta ní sì pẹ́ tó nú tọ̀. táwa kan wà wá sí tẹ́yìn kan wà lóko olówó ní sẹ́ẹ̀rí kọ̀mọ́ndà in chief eré ibúnjú àlìkìyàmà tọ́lọ̀ ń bá yẹn tàwọn bòmí tán lóko olówó ní ìlú tuntun mú gáréjì òsì ni àwọn kan bẹ ń wá sí àwọn kan bẹ ń bẹ tí wọ́n mú ìmúkúmù lọ́wọ́ tí wọ́n bí ìyá yìí látọ́lẹ̀ lọ́ba gbé ẹni ìmúkúmù ò lè mú yà yìí wọ́n sì pa wọ́n kò ń lọ وأنا بريء ممن أنت بريء منه. Èmi ànábì mo bọ́ pa sọ́sẹ̀ nínú ẹ̀ tí wọ Ramadan bá ti bọ́ pa bọ́sẹ̀ lọ́rọ̀ rẹ̀. فينطلق به إلى النار. Kò sí nǹkan kan iná ní ìjà tó ẹ máa wọ̀ lọ. فقل استغفروا ربكم إنه كان Wa غفارا. ẹja tọrọ àforíjì lọ́dọ̀ lọ aláforíjì ẹ̀ wọ́n foríjì gbogbo wa. الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم ملك يوم الدين والصلاة والسلام على الرسول الكريم وعلى آله وأصحابه وسلم. شهر رمضان شهر عظيم وشهر الإحسان وشهر القرآن وشهر العفو والغفران. فقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فارغبوا في فضله وسارعوا إلى الأعمال الخير فيه
bá ṣe nú rẹ̀. Allahumma Olúwa ò nípa nínú. inna natawassalu ilayka bi hurmati shahr Ramadan Àfọ̀sù Ramadan àfi bẹ̀wọ̀ Ọlọ́run. an taj'ala umara'ana Bá wa sí àwọn olórí wa. umara'ul khayri. Wọ́n dolórí ire fún wa. Ṣé wọ́n dolórí ire? Nta ma tọrọ fáwọn ìjọba wa nù kìí ṣe ká sí pé kìí ní dáa fún gómìnà ara yìí ṣé kìí dáa fún yìí àwọn ìpè kan tí yẹn ń jẹ ẹnu ara yìí yá ṣé kìí dáa fún yìí Àbálò tó ṣe fẹ́ dé. ẹni láì kò ní kú dáadáa kí ni ó pàwọ́ àlọ́lọ́run sámọ̀nà wọn ẹ̀wọ́ èèyàn di gómìnà kí ló kù Owó sì ti wà lẹ́. kí ló kù ọlọ́run dé kọ́ bá wa tó wọn sọ́nà ìtọ́sẹ́kùnù kọ́ ṣàánú wa kọ́ fàánú wa sí wọn lójú babaláàmọ̀ sépèlé gbogbo tí ń jẹ́ ìjọba a sì tún sépèlé ra wa alẹ́bí nù wọn aníran nù wọn èmi nísìn mo lè fi gbogbo ẹnu wípé ẹbí mi kankan kò sí níjọba kò sí ẹbí mi kankan níjọba nídìí ìyá nídìí bàbá ẹlòmí ò lè wí bẹ́ẹ̀ nù wa sínétọ̀ ẹbí rẹ̀ ni àwọn sáájú musa fáwọn wọ́n kan àwọn kan láàrin wa yìí nísìn wọ́n lẹ́ nìkan tí wọ́n kan nù wa yìí àwọn masudi musa fá wọ́n kẹ́ nìkan àwọn Gani olódodo wọ́n kan àwọn kan tọ́ ọwọ́ àpọ̀ ló bá wọn kò sí yọ ọkàn mi nù wọn Ọba sì ní kọ̀ọ̀kan kánsẹ́lọ̀ mi kọ̀. kánsẹ́lọ̀ mi kàn ọ́ tí láwọn aṣèpèlè wọn sí àfikọ́ ló wọn sàmọ̀nà wọn kọ́tọ̀ wọn sọ́nà kó n ta lè wí ni pé ọlọ́run eléri tí ń bá ṣe dáadáa fáwọn aráàlú ọlọ́run ọba wa san lẹ́san èyí tí bá ti ń ṣe àìdá fún wa ọlọ́run ọba wa san lẹ́san ó parí torí kò sẹ́ni ó lè escape ẹ̀san kò sí olúwa rẹ̀ bó fi gbogbo ayé kọ́ mọ́sálásí tó sì ń ṣe àbòsí àwọn tá a bá kírun bẹ́ẹ̀ ládíládá ó jẹ ìyà tiẹ̀ ó jẹ ìyà ọ̀rọ̀ ọmọ kọ́ mọ́sálásí sọ́nà mẹ́wàá ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ògùn yà lábòsí ó ní inni haramtu zulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalamu àdísìlẹ̀ kò dì sínú ọlọ́run wí ànábì ń gbọ́ ní kèsí pẹ́ nìkan mú wá Jibrilu kò dá sí yìí ọlọ́run wà ní Muhammad inni haramtu zulma ala nafsi mo sàbòsílẹ̀ wọ̀ nílé mi ara mi ọlọ́run ìgbòrò sí wa ja'altuhu baynakum muharraman mo wá sílé wọ̀ láàrin yín àti rírí àtẹlẹ́mù ẹnìkan àtijọba àtàràlù ẹ gbọ́dọ̀ sí ẹ gbogbo wa nísìn ẹ̀hùn tá a fi ń ṣe ra wá pọ̀jù níjọba fi ń ṣe wá lọ tí àwọn káwọn kan bẹ́nu àwọn ọ̀sánwó ná níjọ wọn ti taná nulẹ̀ wọn ọ̀sánwó ẹ̀ wọ́n fi ń kọ wọ́n sì ń rí àwọn kan bẹ láàrin gbogbo wa yìí ẹlòmí lẹ́bẹ̀ ó lọ sí bí mẹ́lá àdúrà nígbà tí kìí iṣẹ́ tí ń ṣe ìrìnjọba ààrẹ ní pé Allahu Akbar eré ibú yàtọ̀ jẹ́jú alkiyama àwa ń sanwó ìwọ ń lò ṣé Tinubu náà tún ní yíò náà oníráìsì tó ti rà láti bí 100 oṣù okòólé ń bọ̀ wá di iye tọ́dà yìí lọ́wọ́ akóòta ṣé Tinubu náà nù ọ̀nà àdúgbò tí kálukú ń gbé mọ́tò gbà ọwọ́ àdámi sí gbogbo ẹ̀ bí kálukú bá débẹ̀ kálukú wá ń pò sí pé ìwé ní búta ní wọn gbogbo mi ò sí wọlé wọn dà ṣé Tinubu náà nù àwọn tó ń ṣe wọ́n pé ọlọ́sẹ̀ àkókò lò mọ́tò mẹ́lẹ̀ wá ọ̀sẹ̀ tí lò mọ́tò ẹ̀ nílò náà ni ẹ̀rìn ìṣẹ̀kú gbogbo ẹ̀ntà ní ẹ̀rẹ̀ ọba ti dá Ọlọ́run ti ṣe fún wọn máa sáré ọmọ nìkejì pọ̀ mọ́ ti ẹni la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi Ànábì ló wí bẹ́ẹ̀ ìgbọ́lọ́wọ́ bá gbọ́ọ̀rẹ́ ò tí tó títí àfikọ́ fẹ́ràn fọ́mọdékejì rẹ̀ tó fẹ́ràn fún ara rẹ̀ ọmọ pé ya rẹ̀ àjẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ ló sì dá fún ládùúgbò yìí ó tètè mọ́ ya bẹ̀ ya ẹ̀yàkùnrin ọlọ́pàá gbogbo yẹn lẹ́wọ̀n kọ́ ajẹ́ ẹ̀lẹ́kùnrin mọ́ pàwọ̀rọ̀ ayíṣá ẹ̀wọ̀n kọ́ rẹ̀ mi ẹ̀wọ̀n pàwọ̀rọ̀ ayíṣá alájà náà rẹ̀ rí àwọn àjẹ́ bẹ́ láàrin wọn ọlọ́run kà sí wọ́n lè yẹ dáadáa ni wọ́n yẹ pé mi sàjẹ́rẹ́ ni wọ́n bá ti parúgbọ́ yìí náà wọ́n kò sí bá jẹ́ alájà wàláyà bọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run jọ dáa fún yín inú yín ọmọ ọdún dáadáa tó inna Allaha ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukum la'allakum tadhakkarun
qumu ila salati yaghfirullahu lana wa lakum àmín. ọ̀rọ̀ lójú dákun ọlọ́run má tún jí orírú ẹ̀ mọ́ ọlọ́run bá wa ṣàánú ẹ̀ dákun ọlọ́run bá wa ṣàánú ẹ̀ ìyàwó náà ẹ jẹ́ gbogbo wa yìí torí jọ́ tí ó kà wá náà ẹ jẹ́ apanupọ̀ kákékúrú wallahu mẹ́ta pẹ̀lú bísímìláì mẹ́ta ládàtà àbárí ń bẹ̀ ọlọ́mọsà mú lọ bá ìyàwó náà bísímìláì rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àmín 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 àfáwà sáríwò ẹlẹ́ran òun náà lọ́lọ́ mọ́sà kẹwàá bá wọn lọ́mọ́sà bá wa kẹwọn lọ́lọ́ bá wa gẹ̀ wọn àwa náà bísmìláì kan kúrò aláwọ̀ kan táà máa ké ní gbogbo ọjọ́ mẹ́jọ báyìí ọlọ́mbà amúládẹ̀ bá fáwa bàbá wọn ló wà sí àgbáyé tí wọ́n ní mọ́sálásí lókùn ìgbà tán bá ń kírun ní ìláyé lákùn ọlọ́m kọmísà wọn jẹ́ máa lọ bá wọn bismillahir qul huwallahu bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir qul huwallahu ká bàbá wà lájí àgbà àti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n bẹ wájú rẹ̀ bismillahir qul huwallahu bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir qul huwallahu ká àtẹ̀mí àti wọ́ òkú àwa méjèèjì ẹni ọ̀rẹ́ ní sí ẹni tí ọ̀rẹ́ ní sí ẹni ẹranko jẹ ẹni wọ́n rẹ́ tàtán ẹni tí ń bẹ lórí àbẹ́sọ̀ wọn tí wọ́n ń gé díẹ̀díẹ̀ la ilaha illa ẹni tí ń lọ tí wọ́n pàkì ọkọ̀ tí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n wà wọn lé gbí tọ́ lọ bẹ́ẹ̀ tí wọ́n rí mọ́ gbogbo wọn bẹ́ẹ̀ ẹni ọba náà lọ ẹni ó bómi lọ ẹni ó lọ tí wọ́n gúrú ẹ̀ mọ́ bismillahir qul huwallahu bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir qul huwallahu kan ẹlẹ́kẹrin tá a máa kí gbogbo ọjọ́ mẹ́jọ nù èmi rẹ̀ lání ìbòlá parí ẹ̀ sí ìbòlá tán sí inú ilé wa ní àbí inú ilé onílé a máa sọ̀rọ̀ lọ́wọ́ ní a máa rìn lọ ní a máa wẹ̀ ní a máa yàgbẹ́ ní a máa tọ̀ ní la ilaha illa yọ́sá kàwà mọ́bì kan laysa shi'ri innani lastu adri ayyi yawmin yakunu akhira umri ayyi yawmin yakunu akhira umri kúrò aláwọ̀ ẹlẹ́kẹrin lọ́dọ́rọ̀ ọlẹ́ yìí o tó ṣe pé mi rẹ̀ lájọ ní tàkì nǹkan wa àfáàní ọmọ sí orin mi tí mo fẹ́ kọ yìí laysa shi'ri ó gé kára rẹ̀ jẹ́ ọlọ́mọ sí ò shi'ri orin mi tí mo fẹ́ kọ yìí innani lastu adri àfáàlé mi tí mo fẹ́ kọrin gan kò yé mi ayyi yawmin yakunu akhira umri ayyi yawmin èwo nínú àwọn ọjọ́ rí yakunu akhira umri tí ó jẹ́ gbẹ̀yìn ayé mi àwọn kan tán lónìí wọ́n ní jọjí wọn náà lókù láyé ma ní on the 8th 2024 náà lókù láyé èwo ní ọjọ́ tèmi rẹ̀ ń bẹ̀ kí lá máa ṣe tí èdè وبهي البلاد تفيد روحي وبحي البلاد يغفر قبري ẹ̀yìn àfáà sí bẹ́ẹ̀ ni حفظكم الله Abdurrashidi ọlọ́run ọ̀rọ̀ olójú agbára ọlọ́run ní irú ẹ̀mọ́ ọ̀rẹ́ wa tí ìyàwó rẹ̀ kú ládàá náà ni ọba yìí pé mọ́ mọ̀ náà bẹ̀rún dáadáa ni alẹ́ àná tó pè mú náà yìí bá débẹ̀ níkà bí aago mọ́kànlá a máa ń mọ̀ náà irú wa báyìí ìṣòro orin lóru wọ́n bá ti pé yan ọmọ̀nà tó ń béèrè ọ̀nà pé alájìbà rí báyìí wọ́n lè jílú ẹ̀gbé
ọ̀sán gan ni wọ́n jíyàn gbé àtọ́ apẹ́rálẹ́ yọ́kàn wọnú ọkọ̀ ní ẹjá mú yín dọ̀hùn àmọ́ wá wà sí yín dáadáa wọ́n ṣe fún ẹ̀ lọ́rùn mọ́nú ọkọ̀ nú ọlọ́wọ́n ọ̀rọ̀ olójú òní ìlú ọlọ́wọ́n ọ̀rọ̀ olójú gbogbo àwọn afáàtà bá ń bẹ̀ afáàdá dá ní wọ́n tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ní báwọn tí ń sọ̀rọ̀ látàárọ̀ wọ́n lọ káàtì báyìí náà ni wọ́n lẹ́nu ìgbà tí mo dé tí ń sọ̀rọ̀ ilẹ̀ àwọn ọ̀rẹ́pọ̀ ọwá túnraká máa lọ sí gbọdọ̀ mọ́wàá jímọ̀ òun ti lọ́nu dáwà náà máa sáré tiwa lókù lẹ́fì wá wá jímọ̀ báyìí wa bi ayil biladi àbíkílẹ̀ wí wa bi ayil biladi yuqbadu ruhi wa bi ayil biladi yukhfaru qabri àfáà ní mọ̀rọ̀ sọ púpọ̀ ṣẹ́rìpín tó kọ́kọ́ wí ní pé lẹ́yìntà ṣìírí ọmọ sí orin mi tí mo fẹ́ kọ innani lastu adri èmi tí mo fẹ́ kọrin ọ̀hún kò yé mi rárá ayyi yawmi yakunu akhira umri ayyi yawmi yakunu akhira umri ó ní tí wọ́n bẹ́ẹ̀ sọ ní pé ìgbẹ̀yìn èwo bó ní ọjẹ́ gbẹ̀yìn èwo nínú ọjọ́ tí ọjẹ́ gbẹ̀yìn mi Monday ni wọ́n lò tí wọ́n nílò Tuesday ni Tuesday ni wọ́n lò tí wọ́n nílò Wednesday ni Wednesday ni wọ́n lò tí wọ́n nílò Thursday ni Thursday ni wọ́n lò tí wọ́n nílò Friday èwo nínú àwọn ọjọ́ tí wọ́n lò gbẹ̀yìn bí ò ti yé mi ni òye wọ́ tó jòkó bí ò ti yé ni ó jòkó ni ọ̀yẹ́ ni ti ń lọ kò tún wá dákẹ́ wa bi ayyi biladi èwo ni nínú ìlú kò tún yé mi yuqbadu ruhi èwo ni nínú ìlú tí wọ́n wà ń bẹ̀ tó ti pé yuqbadu ruhi tó ti pé ń bẹ̀ ni wọ́n ti gbẹ̀mí mi ẹlòmí wọn ní Èkó náà wọ́n kú sí wọn ní Mákà wọ́n kú sí wọn ní wọ́n lọ wọn ní ibi sàrí ànẹ́bí ni wọ́n láwọn náà tẹ̀lé wa lọ wọ́n láwọn lọ sí ara sàrí ànẹ́bí bẹ̀rẹ̀ làlájì ti lọ lẹ̀ tí wọ́n dákẹ́ sí wọ́n bàbá bọ́lọ́ wọn bàbá rọ̀ lájì ní sí ẹ má gbẹ̀mí lọ léwu ẹ má ṣe jẹun sùn lẹ́yìn ànẹ́bí ní ẹsẹ̀ yìí pọ̀ wọ́n tún wá ru ẹlòmí ìwálé èmi kọ́ nígbà ikú mọ́ká ẹ̀tún wá ń gbẹ̀yìn ẹbọ̀ ń jà náà mọ́ èyàn kú sáà jẹ́nà ẹwà yọ kú mẹ́ à ń gbé bọ̀lá yín jà náà mọ́ wa bi ayyi biladi yuqbadu ruhi wa bi ayyi biladi yuqbadu ruhi wa bi ayyi biladi yuqbadu ruhi èwo nínú ìlú tí wọ́n lọ tí wọ́n tàn síbẹ̀ wọ́n ní Kánò náà wọ́n kú sí Ìbàdàn ni wọ́n dákẹ́ sí Ọ̀yọ́ ni wọ́n tán sí láìlà èwo nínú ìlú tí wọ́n lọ tí wọ́n kú ẹ̀ wa bi ayyi biladi yukhfaru qabri ẹwọ tàbá yẹn béèrè èwo sì ní nínú ẹ̀rí èwo ni nínú ìlú yukhfaru qabri tí wọ́n gbé sàárè mi síbẹ̀ ọmọ Ìlọrin mi bẹ l'Ógbómọ̀ṣọ́ ló sùn ọmọ Ògbómọ̀ṣọ́ mi bẹ Ìlọrin ló sùn àwọn bẹ̀rẹ̀ gbá bọ́ọ̀ bá ló burú lọ itẹ́ tí ẹ lọ wá dọ́wọ́ nǹkan bí aago 5 àbọ̀rọ̀ lẹ́wọ̀n wá dúró báyìí bọ̀dá rẹ tí wọ́n sin ibẹ̀ tí wọ́n náà tẹ̀lé wọn jọ wọ́n lọ sí wọ́n tẹ̀ sunkún yọ̀ bọ̀ wá dúró kò ní bọ̀dá lúkú ọlọ́lọ́mọ ìlúkú ti ń bẹ nítẹ́ kò sí kan tí ọ̀dọ̀ lóhun ìwọ́n bọ̀ wá dẹ tí ò ní dáhùn bẹ́ẹ̀ jọkàn àbáyà ìtẹ́hùn náà ládé tàà kékúrò aláwọ̀ àwọn apáàkì lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tẹ́ àáfinẹ́ sí sìgá àwọn apáàkì lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tẹ́ àásíbìlà kalẹ̀ àásí rí bí odó àwọn kàbà àwọn retí àlè àní ọmọ bọ̀ níwájú tẹ́ mọ́ páàkì sí bí ìbá ti gbọ́dọ̀ náà kú sùúrù ẹbọ́ yẹ káwọn òkú bí mẹ́fà wọnú mọ́tò wà bá kí wọ́n jẹ́ tán bẹ̀ ní àmọ́ náà ní sùúrù faya hadha sataralu an qaribin ila qawmin kalamuhum sukutu abáni faya hadha mo pè wọ́n tó ń wò mí ní ìwọ yìí mo pè ọ́ faya hadha obìnrin ní bá wò mí ní ọkùnrin ní bá wò mí mo pè ọ́ faya hadha
ìjọba ní bá wò mí ní àbẹ́ni wọ́n ṣèjọba lélẹ́rí àfáà ni mo fẹ́ bá yín sọ̀rọ̀. فيا هذا سترحل عن قريب. ìrìn àjò tiẹ̀ náà súnmọ́ tán gbogbo àwọn tí ń bẹ ní tẹ́lì travel ni níjò làwọn náà travel ẹlòmí ò fi ìyá rẹ̀ sáyé lọ ni ẹlòmí ò fi bàbá rẹ̀ sáyé lọ ni àwọn alájọ́ ọmọ wó sùn wọ́n wà níjọ bọ̀dá kìíní ti kú báwọn alájà tí wọ́n ìrònú bọ̀dá kìíní ní ọ̀wà pa àwọn alájà èwo ni tiẹ̀ ń bẹ èmi fírí bàbá mi ti lọ ìyá mi ti lọ ìwọ tó ní méjèèjì láyé ọ̀ mú tẹ̀sùbá kó mú tẹ̀sùbá kó sì tọ́jú wọn bọ́ bá fẹ́ sí rí eré wájú ọlọ́run eré ibú lọ bá ọmọ tó bá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ láyé tí ọ̀wá wà ní Jánnà eré ibú lọ bá ọmọ náà bàbá mi àti ìyá mi tó tọ́jú wọn débi pé ọlọ́run gan mọ̀ pé déédéé tó ní náà ló sì fi tọ́jú wọn bàbá rẹ̀ ń bẹ ìyá rẹ̀ ń bẹ wo bàtà tí bàbá rẹ̀ ń bọ̀ wo bàtà tí ìyá rẹ̀ ń bọ̀ wo bàtà tí àlè rẹ̀ ń bọ̀ wo owó tó ń fún àlè wo owó tó ń fáwọn tó bí ọ sẹ́wọ̀n náà rárí Jánnà béèrè báwọn ọmọdé ó ti ṣe fún ọ náà nù kìí ṣe pé bá ágìbù rìpọ́ọ̀tù nù àlè ń gbowó oúnjẹ lójúmọ́ àlè ẹ̀lò owó oúnjẹ mi ń gọ́ bà ní sùúrù bá dé sọ́gbà àwọn ọmọ sí ọmọ wa láìlà àlè owó oúnjẹ ẹwà láàánsí àdúrà kò gbà àwọn eléré ibú iná oúnjẹ ọgbà fáwọn alájà lówó oúnjẹ mọ́ owó oúnjẹ dà la ilaha illallah فيا هذا سترحل عن قريب. إلى سكوت إلى قوم كذاهم سكوت. ọmọ wá rìnrìn àjò tiẹ̀ náà ìwọ́lọ́mọ wá rìn lọ ìlàkà omi lọ́dọ̀ àwọn ọjọ́ kan tó ṣe pé kàlámù sòkòtò ẹ̀yin náà wí bẹ́ẹ̀. ọlọ́dọ̀ àwọn ọjọ́ kan ó travel lọ́bẹ̀ tó ṣe pé àwọn ọjọ́ tá à ń wí kàlámù sòkòtò ọ̀rọ̀ wọn ni kí wọ́n dákẹ́ wọ́n bẹ́ẹ̀ òun pa wọ́n lọ́wọ́ báyìí bí lẹ́lẹ̀ ti gbóná tó yìí àwọn bẹ̀rún rẹ̀ ti ń gbóná èmì rẹ̀ náà ń bọ̀ àwọ̀ tíwá òjò bá rọ̀ yóò rọ̀ pa wọ́n bóòrùn ràn yóò bẹ̀rẹ̀ lérí wọn yóò dá lérí wọn àwa náà ń bọ̀ wá àwọ̀ tíwá àmọ́rùsẹ́ wo ló gbé wọbẹ̀ sọ́mọ bá tèèyàn jẹ́ báyìí náà ni sọ́mọ da tèèyàn rú báyìí náà ni sọ́mọ pé kó mọ́ da fún yàn báyìí náà ni sẹ́ni ó dáa fún ìwọ́n máa sáré bí ò ti ní dáa fún mọ́ síkẹ́ni mọ́ ní iná lọ́mọ bá kí tí kò èdè síkáfíà jẹ ká má fẹ́ ayó iná lọ́mọ bá kí tí kò èdè sámanisẹ́ ní iná lọ́mọ ẹ̀wù ẹ̀ lọ́wọ́ tí kò bọ́ ọlọ́run rẹ̀ àti ẹ̀gbọ́tafà ìmánisẹ́ ní tamanisẹ́ ní ti tún wá jẹ́ tàṣẹ́ni tábàrí dárò ti tún wá jẹ́ ẹ̀rántí ikú ni. ولو كنا إذا متنا تركنا لكان الموت راحة كل حي لكان الموت راحة كل حي ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء. ètí jẹ́ rúgbọ́ bà wánu قد سئلنا عن كل ما قد فعلنا عن كل ما قد فعلنا nǹkan bẹ فارحموا وحشتي وما قد أولاكي. abáyé kí wọ́n bá fi alẹ́ ńgbàtà bá kú tání gbogbo wa lábàá mọ́ pé ikú ni ìsinmi nu ọ̀la yìí ìsinmi nu afáàní kò rí bẹ́ẹ̀. ولكننا إذا متنا بعثنا. àwọn bàbá kú tán wọ́n wá gbé wa ní. ونسأل بعده عن كل شيء. ṣé wọ́n gbé adé tán ẹ̀yìn ti pẹ̀yìn dáwọn èyí ti gbé adé tán lọ sàárè wọ́n máa bi wá ní gbogbo nǹkan. قد سئلنا
òkú ọmọ apariwo pé wọ́n ti ń bi wá léèrè عن كل ما قد فعلنا gbogbo tá a ṣe ń gbà tá ń bẹ láyé tá ń bẹ láàrin yìí òun ni wọ́n bi wá léèrè yìí فارحموا وحشتي وما كدت لكن ẹ ṣàánú mi ẹ ṣàánú àwọn ọmọ mi ẹ ṣàánú àwọn ẹbí mi o gbogbo ẹni nǹkan rẹ̀ bá mẹ́lọ́dọ̀ mi ẹ̀dàkọ̀ bá ń kó fún wọn o náà wọ́n ti ń bi wáyìí ẹ̀rí báyìí ń bọ̀ wá kàn wá náà ọbẹ̀ rẹ̀ tọ́dọ̀ ìyàwó Alhaji Abdulrasheed ẹrú ọlọ́run kan ní ìyá àwọn ti kú bàbá àwọn ti kú ẹ̀rọ ọlọ́run kan ní ìyá àwọn ti lọ bá àwọn ti lọ lọ́mọ́sàfọ́ lọ́jọ́ òní kọ́ bá wọn kẹ́ gbogbo wọn àmọ́ kẹ́yìndé ìyá àwọn wa ń bẹ láyé àmọ́ kẹ́yìndé ìyá àwọn ń bẹ láyé ń bẹ lórí ààrẹ kọlọ́hún fún ó ní tún bẹ lórí ààrẹ ní kọ́lọ́wọ́ fún aláàfíà ara ọlọ́mọ́sà ṣe bẹ́ẹ̀ la ilaha illallah lákọ́lọ́ bá tọ́jú wọn tọ́ kálukọ́ mọ́ wà dúrà wákàtókè dákè إن الله لا يخلف الميعاد ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنظار ربنا إننا سمعنا مناديا ينادي الإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي المصطفى